ti gbó ti jù ní àmì kan èrè iná ló mú wá iná kékeré ni tọ́ ọ̀gbìn lè pa gbogbo tí mo bá sọ fẹ́yìn followers mi lénìí yóò ṣe mọ́ yín lára o a kú ọdún o a kí gbogbo onígbàgbọ́ òdodo káàkiri gbogbo àgbáyé tẹ́ wà lórí péèjì mi pé a kú ọdún kérésìmesì tọdún yìí àwa tá a sọdún yìí la á ṣe tẹ̀mí ìtayà tọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ìgbà ilé yín yóò lé sí níwòye àmọ́dún àwo ilé yín yóò lé sí níwòye àmọ́dún pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ jẹ́ followers mi tí ò tí ì kọ́lé tàbí tẹ́ ẹ ti ń kọ́ lọ tó ti débì kan tó fẹ́ dẹ̀tì pẹ̀lú àṣẹ Ọlọ́run níwòye àmọ́dún ẹ̀ sọdún nú ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ followers mi tẹ́ ẹ níran ọkọ̀ rí láyé ìgbà tí ó bá fi di wòye àmọ́dún ẹ̀yin náà ti lọ́kọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ followers mi tẹ́ ẹ tí ì ralẹ̀ tẹ́ ẹ tí ì nílé ìgbà tí ó bá fi di wòye àmọ́dún ẹ̀ kọ́lé mọ́lé ẹ̀ rọkọ̀ mọ́kọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń du ipò kan ipò òṣèlú ni ipò ìjọba ni tàbí ipò ọba ìlú yóò ṣeé ṣe orí yín yóò kànkè gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń share ètò mi tẹ́ ẹ ń like tẹ́ ẹ ń kọ́mẹ́ǹtì ní mọ̀ nira o mo ní ìṣàdúrà ọdún fún gbogbo ẹ̀yin kọ́sítọ́mà mi ní kí n dẹ̀ tó fún yín láǹfààní kan torí pé gbogbo wọ́n ní gbogbo ewé gbogbo kìkì oògùn àárín ewé la wà yìí kí là ń fa àwọn ewé yìí ṣe kí ni ìwúlò rẹ̀ tí ọ̀nà bá dàbí ìgbàpọ̀ dàrú tí wọ́n tiẹ̀ ti ewé méjèèjì yìí tó bá ti mú ewé ìyálóde funfun wàá já 16 ewé ìyálóde pupa wàá já 16 wàá wá gbo méjèèjì papọ̀ wàá máa wá fi sanra sùn tó bá fẹ́ sùn lálẹ́ mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run ìgbà tó bá fi lò láàrin ọ̀sẹ̀ kan wàá mọ̀ pé oògùn ló ń lò gbogbo bí táyé bá dé ẹ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn àgbàlagbà wọn á máa tú ẹ lẹ̀ ewé ìyálóde pupa wàá já 16 báyìí 16 báyìí ìní èjì ẹ̀ta ẹ̀rin wàá já 16 wàá já ewé ìyálóde funfun yìí náà wọn náà ni là ń pè lápálàpá funfun wàá já 16 wàá wá gbo méjèèjì papọ̀ tó bá ti fẹ́ wẹ̀ lálẹ́ ìwọ kàn fómi ìwẹ̀ yẹn kó gbó sínú omi ìwẹ̀ yẹn o lè fi ṣara o lè fọṣẹ wẹ̀ ìwọ lówó láàrin ọjọ́ mẹ́ta sọ́sẹ̀ kan wàá mọ̀ pé oògùn ni ṣùgbọ́n wọ́n tó bá lò tó bá ṣiṣẹ́ fún ọ bá ń fàdúrà ránṣẹ́ sí bàbá mi tó fi ọ̀nà ewé àtegbò yìí mọ̀ mí tí ò jẹ́ káwọn ọmọ yìí jọba tí ò jẹ́ parẹ́ tó fi ń wúlò fún gbogbo ayé lónìí bàbá mi Edward Òrìṣàtọ́lá apẹ̀kẹ̀pẹ̀kẹ̀ fúnra ẹ̀ òjò ń pa páànù ewé ń jẹ́ ògùn ń jẹ́ ọmọ ògùn tí ò jẹ́ ewé ẹ̀ lókù kan ẹ máa fàdúrà ránṣẹ́ sí i àǹfààní bẹ lórí YouTube mi ò tó lè rí tó lè mọ́ bá pàdé ní Facebook yìí wọ́n kan subscribe sórí ẹ̀ Ìfagbénró Òrìṣàtọ́lá Herbal Medicine Limited ìwọ lọ sórí péjì mi ní YouTube wàá ráwọn àǹfààní ń bẹ lọ sí TikTok Ìfagbénró Òrìṣàtọ́lá Herbal Medicine Limited àǹfààní ń bẹ lórí Facebook TikTok Instagram gbogbo ẹ̀ báwọn Òrìṣàtọ́lá kan náà yìí ni mò ń jẹ́ Òrìṣàtọ́lá Ìfagbénró Herbal Medicine Limited òun náà ní jẹ́ YouTube òun náà ní jẹ́ gbogbo ẹ̀ nọ́mbà tó pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin náà ni mo wà lágbo ọba anywhere tẹ́ ẹ bá ti ń bọ̀ wá lágbàáyé tẹ́ ẹ bá ti kalẹ̀ nílùú Ìlọrin kàgbọ́kadà tàbí mọ́rúwọ́ tàbí táyì sọpọ̀ ọ̀nà ságbó ọba wọ́n sọ pé kí wọ́n sọ̀kalẹ̀ nílé epo Alhaji Prince Muritala Ibrolac lágbo ọba sọ pé kí wọ́n sọ̀kalẹ̀ nílé epo Ibrolac fọgànáísà kan wọ́n ń bẹ lọ́pọ́sìtì ilé epo yẹn gangan Alhaji Hasan ọmọ ẹdẹ
ẹ bèrè ilé Fágbèrè ọmọ Òrìṣàtọ́lá lọ́wọ́ ẹ̀ ní dààmú o. Fún ẹ̀yọ́nú ayé ni, oṣólẹ̀ ni, aṣínà ni, atúdè ni, awọ́rò ni, olúgbòhùn tó dáa ni, òòmà tó dáa ni, aríran tó dáa ni, ìwọ pè mí. Ìwọ fi lọ Fágbèrè wò, wàá mọ̀ bọ́yá ó ní tàbí kò ní. Ṣùgbọ́n tó bá darapọ̀ mọ́ iléeṣẹ́ mi tó gbéṣẹ́ fún mi ò ní kábàámọ̀. À ń ta ọṣẹ bonanza ọdún lọ́wọ́, ṣé wọn náà ti rà? 20,000 péré ni. Àwọn tó ti rà á ní wọ́n lè ròyìn. Tó o bá jẹ́ tí ìrówó sóògùn ńlá, kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ wọn ná. Just 20,000 naira. Àní dààmú. Gbogbo ẹ̀yin followers mi tẹ́ ẹ rọ́dún yìí pẹ̀lú àlàáfíà, ẹ̀ rà mọ́dún. Ẹ̀ ní ṣàìsàn o. Ẹ̀ ní mọ̀nira o. Ẹ̀ ní fòṣì ló gbà o. Gbogbo ẹ̀yin followers mi pátápátá. Ìtura ó máa dé bá yín. Ìdààmú ò ní jẹ́ ti ẹ̀ ní rógun ẹjọ́ ọlọ́pàá, ẹjọ́ kóòtù, gbogbo ọ̀ràn ẹjọ́ láyé ẹ̀ ní rógun ẹjọ́, ẹ̀ ní bọ́ sí páńpẹ́ ayé o. Ayé wa ní fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọn dè yín mọ́lẹ̀, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ẹ̀sẹ̀ wọn ò ní fi dè yín o, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ẹbí wọn ò ní fi dè yín o. Kò ní jù báyìí lọ fún tàkókò yìí. Ire o, ire gbangba.